gbọ́mọ sí mẹ́yìn fún mi yẹn máa kan lé wọ́n ní kí ìyá sáré wọlé jáde lẹ́ẹ̀méje bójọ́mọ kan bó bá sì jẹ̀ta lé àṣì. kò gbé ní tì kò lá ní tì ìbò tètè àtẹ̀bí ẹ̀gà ìbẹ̀ òkèké tí mírí eyín fún. ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà. ìbámọ̀pọ̀ ẹlẹ́jẹ̀lú ọmọ ẹni tí fọtí ẹ̀ lókè àlọ́ ìbẹ̀ iléèwé adó aládó èwí ọmọ adẹ́kẹ́ pínpín parí àkún olúborí làwọn òde ìdó ọ̀pá ayẹyẹ méjì làwọn òde ìbàdàn. ìyàwó àtìkí tó bá mú débi àná. ọ̀rọ̀ fìkanfìkan náà abími kú ní gbé abími kíkú wọn ọ̀rọ̀ fìkanfìkan tán. kádúró kábà kábẹ̀rẹ̀ kábà kábà káwá fàkàbà ti sẹ̀. kò pé ká ga ju àwọn ẹgbẹ́ wa lọ ká dọ̀bálẹ̀ fárárá kò pé ká mọ̀ débi tá a fẹ́ dé láyé. ìwà rere lẹ̀ṣọ́ ọmọnìyàn. olúbùnmi ló kọ mi adéyínká ọláníyì ló kọ bàbá tó bí mi lọ́mọ. èmi làdé sáàgọ́ ẹni tí ń bá jà ní ògbọ́n. èmi àmọ́ wípọ́ lọ́n ló lẹ̀mí mi ìyàwó mi ló ní bọ́dì. ẹ káàbọ̀ sábàlá àṣẹ ẹ̀gbọ́ rí. aṣòro dìbí iṣu mẹ́ta òṣòro dìbí òkúta mẹ́ta òṣòro dìbí ẹyin mẹ́ta òṣòro dìbí ọmọ atare mẹ́ta òṣòro dìbí ọ̀rọ̀ àgbà mẹ́ta balẹ̀ ó dìtàn ìtàn ló dàrọ́ bá tágbàlagbà fi ṣèlú tọmọ kékeré fi ṣe ilé bàbá ẹni. abala aṣẹ ẹ̀gbọ́ rí tí a fi ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ kó má bàa parun. àwọn nǹkan tó ṣe é ṣe ká mọ̀ gbọ́ nínú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá bóyá nínú ìtàn. ọ̀làjúdé làwọn àgbà. tàbí àwọn nǹkan tá a ti gbọ́ rí àmọ́ tá a ti ń gbàgbé láti ṣìra wa létí. èmi àmọ́ sọ wípé kò sí ohun tá a gbọ́ rí kò sí ohun tá a rí rí kò sẹ́ni tó mọ̀ tán kò sì sẹ́ni tó gbọ́n tán. tá a bá ń sọ kì í ṣe pé bóyá a mọ̀ jù yín lọ. àmọ́ láti ránra wa létí. àwọn tó ti ṣẹlẹ̀ nígbà táwọn ò sí láyé. ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣèwé ìdìwé ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣèwé ìdìwé o. kí tàn lẹ Yorùbá má bàa parun. òyìnbó ló ṣèwé ìdìwé ọ̀làjú ṣàlàyé olófin ìdáyé tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàyé. hello. ó wá di mọ́rí gìtá ọ̀làjú ṣàlàyé ẹṣin ti dáyé tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàyé ó tó di kan wá ń gun mọ́tò. 08055001053. ó tó di pọ́n káwọn kú bàjẹ́ o. ìlú ti dáyé tipẹ́tipẹ́. ó tó di pọ́n wá ń lógo òdù. oṣù tí. hello. hello. ẹ kú ètò. ọlọ́run ló lè tó ẹ̀ kí lórúkọ yín bilẹ̀ tí ń pè. orúkọ mi ọlámilékan láti bẹ̀rẹ̀. ọlámilékan láti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. abala ṣe gbọ́ rí. ṣé ẹ mọ ìlú tó ń jẹ́ Ìlá. àmúmọ̀lá ẹmúlógún la. ìpínlẹ̀ wo ni wọ́n wà ẹ gbọ́ ìbéèrè mẹ́ta mo fẹ́ béèrè ẹ sì gbọ́dọ̀ gbá mẹ́tẹ̀ẹ̀ta. ó yá so Ìlá yẹn ìpínlẹ̀ wo ló wà. Ọ̀ṣun state ni. Ọ̀ṣun state ní ìpínlẹ̀ ní Ìlá wà bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ ìlú tó ń jẹ́ Òru. Òru. bẹ́ẹ̀ ni. Òru. ìpínlẹ̀ wo ló wà. ìpínlẹ̀ wo ló wà. Kwara state. Kwara state lòru wà bẹ́ẹ̀ ni Kwara state lòru wà Kwara state dẹ̀ ni Ìlá wà. èdè kan wà tó pa Ìlá àti Òru papọ̀ èdè wo ni èdè Yorùbá ni ṣùgbọ́n ó ní orúkọ. èdè kan wà tó pa Ìlá àti Òru papọ̀. ẹ mọ̀. ìṣòro àmọ́ náà o. àdìrẹ aṣọ òkè láti wọ̀rí o. ó tó di pọ́n kó di. ìgbómìnà ni. ó tó di pọ́n kó dísáínà ṣe o. èdè Yorùbá kan náà ni Ìlá àti Òru ń sọ. kágbáṣá náà lárugẹ. ẹjọ kágbáṣá náà lárugẹ. hello. hello. ẹ̀kọ́ àjẹ́. àjìní kí lórúkọ ní bulletin pè wá sà. Ridwan láti Abẹ́òkúta. mi gbọ́ Yorùbá. Ridwan láti Abẹ́òkúta. Ridwan láti Abẹ́òkúta. bẹ́ẹ̀ni. Ridwan láti Abẹ́òkúta. bẹ́ẹ̀ni. ó dáa
ìlú wo ní ilẹ̀ Yorùbá tí adágún odò orí àpáta wà? Adágún odò. Orí àpáta ìlú wo ló wà nílẹ̀ Yorùbá? Ìlú àbí ìpínlẹ̀? Ìlú wo ló wà nílẹ̀ Yorùbá? Ìlú ni. Ní ìwọ̀n ìpínlẹ̀ mú mọ́. Ìpínlẹ̀ wo ló wà? Ìpínlẹ̀ Ògùn ẹ̀yọ̀ rẹ̀ yìí. Ìpínlẹ̀ Ògùn? Bẹ́ẹ̀ni. Àti ìpínlẹ̀ àti kò sí ìtẹ̀gbànú méjèèjì o. Adágún odò orí àpáta ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà. Ó wà nílùú Adó Àwáyè. Olóyìnbó máa ń pè ní suspended lake. Méjì irú ẹ̀ ló wà lágbàáyé. Ìkan wà ní Adó Àwáyè nípínlẹ̀ Ọ̀yọ́ níbí báyìí. Ìkejì wà ní Amẹ́ríkà ní ìpínlẹ̀ Colorado. Èyí tó wà ní ìpínlẹ̀ Colorado ní Amẹ́ríkà yẹn artificial ni wọ́n gbẹ́ ni. Àmọ́ èyí tó wà ní Ọ̀yọ́ níbí báyìí ní ìlú Adó Àwáyè àdáyébá ni. Wọ́n máa ń pe orúkọ ẹ̀ ní Ìyáké tí àwọn èèyàn sì máa ń lọ síbẹ̀ láti lọ ṣe tourist. Ọ̀pọ̀ òrò kágbọ̀n afẹ́fẹ́ ni gbé lọ Olúbùnmi ló kọ̀ mí Àdìsá Ọmọláníyì ká máa gbàbẹ̀ lọ sí. Hello. Hello. Àjìní kí lorúkọ níbi lẹ ti ń pè? Mi gbọ́? Láti Abẹ́òkúta. Ok, ẹ tún pè wọlé padà. Ẹ jẹ́ ń fún yín lówe. Ó yẹ parí òwe yìí. Adókò fọ̀hùn. Adókò fọ̀hùn. Ẹ parí ẹ̀. Ẹ gbọ́ rí? Mo dẹ̀ bèrè ńgbà tẹ́ wọlé o. Mo ní ṣé ẹ gbọ́ rí? Abẹ́ ti dàbí orúkọ abala yìí ni. Ṣé ẹ gbọ́ rí? Adókò fọ̀hùn ní mẹ́yẹ oko sùlé ní lórí. Ìtumọ̀ ẹ̀ ní wípé téèyàn bá dé àwùjọ ibì kan tí àwọn èèyàn mọ bí èèyàn ṣe tó, tán ò mọ bó ṣe lágbára tó àbí bí bó ṣe tó láwùjọ, wọ́n gbìyànjú láti fọwọ́ rọ́ ẹ sẹ́yìn. Àlólù náà fi ń lu ṣọ́ngbà kan. Ká tó máa lo brẹ́sì. Adókò fọ̀hùn ní mẹ́yẹ oko sùlé ní lórí. Ká tó máa lo brẹ́sì ayọ̀nù. Tó bá dáwùjọ tí wọn náà kàn ojókòó lókì ò jẹ́ káwọn èèyàn mọ irú èèyàn wo ni ẹ báwo ló ṣe tó láwùjọ. Ká tó máa lè po òyìnbó ń sẹ́yìn. Ẹni tí ó fẹnu kùn ọ́, ẹni tí ó tẹ̀ ọ́ mọ́lẹ̀, ẹni tí ó fojú pa ọ́ rẹ́. Ká tó máa lo cooking pot. Nítorí pé wọn ò mọ bó ṣe tó. Ká tó máa lo cooking pot. Òṣùpá náà ṣọ́ngbà kan. Kó tó di pọ́n pé kàlẹ́ndà dé o. Òṣùpá náà fi ń kájọ́ ńgbà kan. Kó tó di pọ́n pé kàlẹ́ndà dé. Ká máa gbàbí wọlé sí abala show dàmọ̀. Òrùn náà fi ń ká wákàtí. Pẹ̀lú Ọlámípọ̀sí Abbey Postmato, ó máa gbé yín débẹ̀.